òkúrọ́ làwọn àfa oníṣòfì òkúrọ́ lọ́pọ̀ nù wọn ọ̀daràn sì lọ́pọ̀ nù wọn ẹ dákun ìkànsọ́ nù wọn láìpẹ́ yìí oníkanú àwọn àfa ó ń sa orúkọ ọlọ́run àkọ́kọ́ ni pé point of correction yóò kí ń sa orúkọ ọlọ́run ọbẹ̀ sàṣọ ọlọ́run ni wọ́n yẹ sa orúkọ ọlọ́run ó ní ọ́n sa orúkọ ọlọ́run ya Latif ya Latif ẹ dákun kọ̀ọ̀kan ya Latif ó sì wá lé ó lọ́wọ́ sọ fún òun pé òun ò ṣe ya Latif mọ́ òun ti rí pé nìkan ń ṣe òun fi lẹ̀ ẹ dákun sórúkọ ọlọ́run ọba kan ń bẹ tẹ́nìkan bá ti ń fa ẹnìkan gbọ́dọ̀ fà á mọ́ arabi tẹ́ ti mọ̀ pé sọ nùnú èèyàn ní sófì. bẹ́ẹ̀ bá sì ń sa orúkọ ọlọ́run àtọ́ bá ń pe ọlọ́run ọba wọ́n yé sà àtọ́ bá ń pe ọlọ́run ọba pẹ̀lú orúkọ rẹ̀ tọ́ ọ bá fi súnmọ́ kìí ṣe pé tí máa ń dín sọ̀yàn dolówó bọ́lá bá kàfẹ́ sọ dolówó ni ṣé ànábì ọ̀mọ orúkọ ọlọ́run ọba pè ní tó ṣe pé nígbà tí ó tún kù láyé ni ó kú ó tún jẹ gbèsè lọ ni ṣé ànábì ọ̀mọ orúkọ ọlọ́run ọba pè ní tó ṣe pé nígbà tí ó tún kù láyé ni ó kú ó tún jẹ gbèsè lọ ni. asalaamualeykum ṣe rí kò sí nǹkan kan tí èèyàn lè fi tako òdodo láyé tó ju irọ́ lọ ṣe rí tó òdodo bá wà nílẹ̀ báyìí téèyàn bá wá fẹ́ tako òdodo irọ́ lèyìn ò fi tako. fine mustaz yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ takuta sọ́wọ́ ẹnìkan lòun sakura nìkan kan nǹkan téèyàn ò bá mọ̀ pa èèyàn lè dákẹ́ báyìí nìsín nǹkan tẹ́ wá sọ fún wa nísìnyí wípé ẹ̀yin náà tún repeat ẹ̀ pánàbí jẹ gbèsè kó èmi ti sọ́rí wípé nínú àkídà wà bíyà ló wà pánàbí jẹ gbèsè kó fine nínú àkídà yín ló wà ṣé ẹ̀dẹ̀rẹ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín àwọn kinní kan wà tí ẹ understand àwọn kankan wà tẹ́mọ̀rù pé ẹ̀yin nìkan lẹ mọ̀ bọ̀ nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé ẹ̀yin nìkan kọ́ lẹ mọ̀ in tó yẹ kó bá kinní yẹn lára yín ni ò bá lára yín tí mímọ̀ yẹn ò fi ṣàǹfààní now fine afáìfẹ́ takuta sọ́wọ́ èèyàn ń sa Quran èèyàn ń sa orúkọ ọlọ́run fún ẹ kò sí ìgbà tí wọ́n pè ní pé èèyàn ń sa orúkọ ọlọ́run ju wípé èèyàn ń pe ọlọ́run ó wá fún ní àdàdì mínì rẹ̀ nìyẹn kì í ṣe ọ̀rọ̀ kan tí ó dàrú kọ́ àṣà orúkọ ọlọ́run ó ń pe orúkọ ọlọ́run ya Allah ya Latif ya Rahman ya Rabbana ẹ ti understand so èèyàn ń pe orúkọ ọlọ́run ó wá àdàdà rẹ̀ ṣe understand tó dẹ̀ pé àdàdì nínú tí èèyàn máa ń mú lọ́kùnkúndùn tí èèyàn bá fẹ́ ṣe ìbádà ni àdàdì wà very important nínú ìbádà gan kámọ́ tí wàá sọ pé nínú náà wàá fi bí àbí pé èèyàn kò kọ́ lọ́wọ́ àdàdì wà very important fine so ó wá àdàdà rẹ̀ òun ló ń pè bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ pé èèyàn ń sa orúkọ náà kò sí yàtọ̀ bí wọ́n bá ti ibi tó bá wà tó bá sọ pé ya Rahman ya Razak ó sa orúkọ ọlọ́run náà nìyẹn àdàdì tó bá fún òun ni ó wà bí wípé kí wọ́n sọ wípé ó sa orúkọ ọlọ́run wá sí nǹkan tí wọ́n ń pè ní kéèyàn sa orúkọ ọlọ́run ju wípé kéèyàn pe ọlọ́run lọ for instance nísìn wàyúbà ìsìnàdá rọ̀báwù tó wà nínú Al-Quran ìpè orúkọ ọlọ́run yẹn náà ni wípé èèyàn sa orúkọ ọlọ́run imagine a'udhu bi rabbin nas ó sa orúkọ ọlọ́run ni bẹ́ẹ̀fàlà ó sa orúkọ ọlọ́run ni gbogbo rọ́bà náà tó wà nínú Al-Quran èèyàn ń sa orúkọ ọlọ́run ni Rabbana ọlọ́run ọba taqabbal minna dákun gbàdúrà wa gbàǹtà ń ṣe lọ́wọ́ wa ní ìbádà innaka anta sami'ud du'a ìwọ ló ń gbàdúrà gbogbo rọ́bà náà tó wà nínú Al-Quran ṣe innaka anta sami'ul alim ṣe bó kọ́tọ́ lọ́run ń jẹ́ ní sami'un ní alim òun náà lẹ pé yẹn fine ẹ sa orúkọ ọlọ́run nìyẹn kò yẹ kí gbogbo kinní yẹn ó bí problem kò sí yàtọ̀ pé èèyàn pe orúkọ ọlọ́run èèyàn sa orúkọ ọlọ́run in tí sísà yẹn mú dání ojú pé àdàdì lọ wípé ok fine àti fún ní 100 bó ṣe jẹ́ wípé ká ṣe istighfar 100 ó lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ṣẹ̀ríà dáadáa lẹ́yìn tó yá dáadáa irú ìyẹn irú báwọn èèyàn sa istighfar wà nù ó yàtọ̀ sí fún ẹni tó ṣe istighfar èèyàn ṣe kíní kan nísìnyí ó wà ní astaghfirullah mo kó ti ẹ̀máyà kúrò yẹn wrong
ó ṣe istighfaru nìyẹn àmọ́ ó jókòó wá ní òun fẹ́ ṣe istighfaru 100 gẹ́gẹ́ bí sunna Ànábì Muhammad fine ó fẹ́ sa istighfaru nìyẹn so tí wàá understand kì í sọ̀rọ̀ ṣe dáwọn nǹkan àkàjòkó àkàfẹ́ takò nǹkan kò sí nǹkan tí ń jẹ́ pé yẹn sàkẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ yẹn láì lẹ́rìí ẹ̀ kan sọ nọ́mà bí ìpẹ́ sọ nọ́mà tì káti káì nínú nǹkan tí ó mú mi fọ́ fún àfáà Fọlọ́runṣọ́ tí wọ́n ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí láyé ni pé wàláì wọ́n gbìyànjú wọ́n ṣe dáadáa nípa pé wọ́n jáde wọ́n dẹ̀ sọ pé ní táwọn sọ yẹn o kò rí bẹ́ẹ̀ o fine ẹnìkan náà ti sọ̀rọ̀ nǹkan tó yà fún àìsàn rí nípa Ànábì jẹ gbèsè kú fine wọ́n ti wá wàláì àfáà Fọlọ́runṣọ́ wọ́n jáde wọ́n ti pa kò rí bẹ́ẹ̀ kọ́lọ̀ kó bá san ẹlẹ́sàn rẹ̀ wọ́n lè mọ́jú àkídà yẹn lẹ̀ àkídà tó lánàá jẹ gbèsè kú but wọ́n jáde sọ ṣé wá rí àwọn àfáà wa yìí ó wù wá kẹ́ ẹ jáde sọ wípé ẹnu ló gbé yín Ànábì ò jẹ gbèsè kú ẹ̀yin náà imagine wípé bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ yìí báyìí nìsín ṣe ti rí torí pé aláwo kan ìkànnì àwọn oníṣẹ̀ṣe ti jáde ó ní Ànábì burúkú yín yẹn tó jẹ gbèsè kú ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn bí ọ̀rọ̀ aláìgbádùn ni tí ẹ bá fi lè kó ọ̀rọ̀ yẹn jẹ tí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí mo ń gbọ̀n kí bó lẹ́sìn sọ pé Ànábì jẹ gbèsè kú torí ọ̀rọ̀ ẹ̀yin imagine oníṣẹ̀ṣe wá jáde ó wá sọ wípé Ànábì yín burúkú yẹn tó jẹ gbèsè kú ẹ̀yin náà imagine irú nǹkan mẹ́rin so ẹ̀yin tẹ́ gbé àkídà wípé Ànábì jẹ gbèsè kú dání àkídà sàlàfíà àkídà Muhammad bin Abdul Wahab àkídà wàbíyà àkídà àwọn àfáà Ibn Taymiyyah tó sọ fún yín pé Ànábì jẹ gbèsè kú ó sọ pé òun fẹ́ kí Ànábì fún yín ó lánàbì ló dáa jù nú èèyàn ó wá ní Ànábì yẹn ó jẹ gbèsè kú ni ó wá sọ fún yín bẹ́ẹ̀ pé kẹ́ ẹ lọ́ máa sọ bẹ́ẹ̀ káàkiri ẹ̀yin náà wá máa ń sọ torí pé ó fẹ́ sọ pé àwọn àdúrà kan wà tánà torí pé ó fẹ́ sọ wípé Ànábì èsà ọkọ̀ náà wà lánàbì jẹ gbèsè kú so mọ̀ pé ọ̀rọ̀ yẹn òkè tẹ́ ẹ̀ bá wà mọ̀ pé kò make sense fine ní tí mo fẹ́ jẹ́ ẹ̀mọ̀ ni wípé tọ̀ táwọn oníṣẹ́ṣe bá jáde ní ìsìtá máa sọ pé Ànábì yín wo Ànábì tó jẹ gbèsè kú yẹn sẹ́ pé kò sí yàtọ̀ láàrin ẹ̀yin tẹ́ ẹ̀ fi style bú Ànábì tí wọ́n fi àkídà yín tán fi bú Ànábì àti àwọn náà táwọn náà ní intention pa àwọn fẹ́ bú Ànábì oníṣẹ́ṣe ó sì wá jáde mọ́ pé Ànábì ní pé onígbèsè ẹ tó jẹ gbèsè kú màá sì wá sọ pé mo fẹ́ jáde sí oníṣẹ́ṣe nígbà tí wọ́n tó tajọ wà ní Islam gan tí wọ́n gan sọ ọ̀rọ̀ báyìí nípa Ànábì Muhammad fine kọ́lọ̀ járe pé àfáwà tí wọ́n sọ̀rọ̀ agbègbè ẹ̀yin tẹ́ ní irú àkídà ilẹ̀mí pánàbí jẹ gbèsè kú ọ̀rọ̀ kan pé ni mo wá sọ fún ọ̀rọ̀ kan tí mo sì wá sọ fún yín ni wípé Ọlọ́run ọba àlékeọlá kó jọ kó jẹ́ ẹ jẹ gbèsè kú gbogbo yín tẹ́ mọ́ sọ pánàbí jẹ gbèsè kú wà àbí gbogbo yín tí ẹ mọ́ ń gbà àkídà wípé Ànábì jẹ gbèsè kú gbogbo yín tẹ́ believe ọ̀rọ̀ yẹn kọ́lọ̀ kó dákun kó jẹ́ ẹ jẹ gbèsè kú débi wípé lẹ́yìn yín àwa máa sọ lẹ́yìn yín wípé ẹ jẹ gbèsè kú ṣé mọ̀ pé níta Ànábì bá ṣàṣe súnà ni ẹmúyùn náà mọ́ súnà tẹ́ ń ṣe kọ́lọ̀ kó dákun gbogbo tẹ́ fi jẹ gbèsè kú lọ́lọ́run jẹ́ ó ṣe yín so Ọlọ́run jẹ́ ẹ jẹ gbèsè kú o àwa lè máa rí sọ lẹ́yìn yín pé àfáà yẹn o wọ́n jẹ gbèsè kú ṣebí n tó dáa ni ẹ̀yin tó dáa lẹ fi ń ròyìn àbáyé jiyàn kódà àbáyé fa wàhálà bọ́ Ọlọ́run gbogbo tẹ́ fi ní jẹ gbèsè kú kọ́lọ́ mọ́ jẹ́ rí